Àbẹ̀ní bẹ̀rí olú. Babaláwo ni. Àbẹ̀ní bẹ̀rí olú. Babaláwo ni. Àtẹ́lẹsẹ̀ abẹ́ẹ̀náwó. Babaláwo ni. Kíjì pápọ̀pọ̀ràn tí ń bẹ níbẹ̀ bẹ̀rẹ̀ ìdí. Bòrú bá mú abẹ̀bẹ̀ ní sórí pẹ̀rẹ̀. Ẹ̀yin tó láyé mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o. Abẹ̀bẹ̀, abẹ̀bẹ̀, abẹ̀bẹ̀. Ó ń fẹ́ dàbí ẹni pé mo ṣì pẹ́. Abẹ̀bẹ̀ wá tù mí lára. Àbẹ̀ní bẹ̀rí olú. Babaláwo ni. Àtẹ́lẹsẹ̀ abẹ́ẹ̀náwó. Babaláwo ni. Jíjì pápọ̀pọ̀ràn tí ń bẹ níbẹ̀ bẹ̀rẹ̀ ìdí. Bòrú bá mú abẹ̀bẹ̀ ní sórí pẹ̀rẹ̀. Ẹ̀yin tó láyé mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o. Mójú sókè nígbà gbógún, ó fìbí pẹlẹbẹ lélẹ̀. Mójú sókè nígbà igba, ó fìbí pẹlẹbẹ lélẹ̀. Alágídí labẹ̀bẹ̀ kéé gbọ́ràn. Abẹ̀bẹ̀ tọmọdé tàgbà ló sì mọ wúlò rẹ̀. Abẹ̀bẹ̀ o. Mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o, mo fa bẹ̀bẹ̀ o. Mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o, mo fa bẹ̀bẹ̀. Kótán lajá lámì, mo fa bẹ̀bẹ̀ báyé o. Ajé mo fa bẹ̀bẹ̀ ọmọ bọ̀ lọ́dọ̀ mi. Ọlá mo fa bẹ̀bẹ̀ ọmọ bọ̀ lọ́dọ̀ mi. Ire mo fa bẹ̀bẹ̀ ọmọ bọ̀ lọ́dọ̀ mi. Àwẹ̀ asílẹ̀kùn yìí dáa. Ta ló wà ńbẹ̀? Tata lọ ni. Tata lọ. Sórúkọ èèyàn ní jẹ́bẹ̀. Bí ọmọ. Bàbá ẹ̀yin ni. Ẹ wá. Ọ̀pọ̀ ọgbà lọ́mọ pariwo lọ́mọ pariwo. Wá. Kí ló dé? Ẹ fẹ́ lọ́ọ̀jì ẹran ni. Ǹgbà tẹ́ ọkọ wọlé. Ẹ̀jọ̀ mọ́lá tábà pẹ̀ wá sàsún bí. Kí lè wá fẹ́ràn ṣe ń bí? Mo fẹ́ lò fáwọn àlejò mi ni. Ẹ fẹ́ lò. Níbí. Mọ bí tẹ́ wà rẹ hòtẹ́ẹ̀lì láwa o. Ǹgbà náà nǹkan. Ẹ lè lọ o. Ẹ wo ọlọ́mọdé aráburú o. Mo ṣe yanjú kéèsì kan tán ni o. Àwọn sójà ṣe kó ń bí ni o. Ẹni tó rí ẹ ti dàrú kan ló gbé sójà wá bí báyìí. Ẹ wá báwọn Boko Haram. Boko Haram kọ ibi yẹn ṣe lé Boko Haram. Sẹ́ni gbogbo ọjà àti ilẹ̀ kẹtẹ́ lù ẹ̀yìn ẹ wọlé àmẹ́ràn yìí ẹ lè mú lọ. Ẹ wá jàre èmi ò yà gíní mọ́ yín lọ́rùn o. Ìwọ ọmọ ké bàbá tó mú wa ni kò bá sọ̀rọ̀ wọn lè mú ẹ lọ. Ẹ tó mọ ẹ. Manager irú embarrassment wo lélẹ́yìn náà. Embarrassment kò yé mi ta ló bá yín fa wàhálà. So ẹ fẹ́ sọ pé ẹ̀yin wà ní hòtẹ́ẹ̀lì láti àárọ̀ ẹ mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀. ta ló tó dánrẹ́ wò láṣà ta ló bá yín fa wàhálà. Àlejò wa wà lẹ́nu gate wọn jẹ́ kó wọlé manager. tó bá dẹ̀ wá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni tí iná ló wá ń ṣe kẹ́ wá wò ó wò pé ẹ̀yin kọ́sítọ́mà dáadáa tẹ́ ti wà níbi tipẹ́tipẹ́ tẹ́ ń sanwó gidi pé kọ́ má gbé ewúrẹ́ wọlé wá ká yín mọ́lé kó má dàbí nǹkan ẹ̀gbin pé kéwúrẹ́ yẹn wá ń ta o tó má dẹ̀ ti rin tán o wọ́n á dẹ̀ padà gbé ewúrẹ́ wọlé as simple as that. kí ló kẹ́yìn pẹ̀lú yẹn ṣé yóò mọ̀ pé tó máa fi ewúrẹ́ yẹn lẹ̀ sí ẹnu géètì ń ta ṣé mọ̀ kán lè jí lọ ni tó máa wá jí ewúrẹ́ yẹn lọ ta ló máa pay fún yẹn ewúrẹ́ tẹ́yìn ń wò yẹn ó wà very very important sí wa tẹ́yìn ò bá mọ̀ pet wa ni ó dẹ̀ ti miss wa náà ṣe gbé wa kí wa báyìí tábàlà fẹ́ gba yàrá fẹ́ ewúrẹ́ yẹn ṣẹ́ ni fún wa ń kì í. Yàrá wa ẹ wò láfikún tabaka ní ení èjì ẹ̀ta ẹ mọ̀ pé a ti tó oṣù kan ta ti ń lò ń bí báyìí òjò tó dẹ̀ ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ kò tí ì dá tí ẹ bá ti jẹ́ kí àlejò wa wọlé a máa bínú jáde kó nù tẹ̀yìn. a máa kó ń báyìí ni. ṣe rí ewúrẹ́ ò lè dájà lẹ̀ ṣé kàn ti gbé ewúrẹ́ yẹn wọlé ni tẹ bá fẹ́ gba yàrá fún ewúrẹ́ yẹn kó máa lo 2 hours ní each room yàrá méjìlá sì kún nílẹ̀ tó tóbi dáadáa tó gba ewúrẹ́. ewúrẹ́ yẹn máa wọlé. ẹ jẹ́ kó wọlé. báyìí ẹ jẹ́ kí ewúrẹ́ yẹn wọlé ni o. ẹ má bínú sára dàbí. má bínú rẹ wò ṣé kò yẹ kẹ́yìn ti sọ fún wèrè ọ̀wá làtẹ́ gbé sẹ́nu ọ̀nà ni ó wá mú ẹran ń fa okùn ẹran mọ́ ń lọ́wọ́
gbogbo àwọn tí a mutí ń bẹ̀ wọ́n wá ń wò mí. bàbá ẹ má bínú àti bá wọn sọ̀rọ̀ ìtòrí ẹ̀ náà sì jẹ́ kẹ́ wọlé nǹkan tó bá kàn wọn ni kẹ́ jẹ́ káwa mọ̀. ẹ jọ ìbéèrè tèmi ni pé ẹ jọ kí la kàn fẹ́ fi ewúrẹ́ ìgàn ṣe gan. kí ni tá à ń bá bọ̀ tẹ́lẹ̀. ìkọ̀kọ̀ là ń bá bọ̀ lóòótọ́ àkàn sọ̀rọ̀ ẹlẹ́ran sí ni sà. ẹ sọ fún wa pé a máa ṣàsùn náà. à ń sọ fún yín pé ẹ ṣàìsùn. àìsùn kọ́ pé ká ṣe get together tá a bá máa ṣe get together a máa ti pè àwọn èèyàn tiwa wọlé wọn á já àlè dájẹ́ náà. àwọn méjì ò lè jẹ ẹran ọkàn tán náà. wo ọ̀rọ̀ gẹ́gẹ́ tó kọ́ o ẹ̀yin méjèèjì ẹ rí i pé ẹ bá a lò pọ̀. ìjọ wo ni rádaràda bẹ̀rẹ̀ nílé iṣẹ́ yìí báyìí. rádaràda ẹ̀yin wo lẹ ń ṣe rádaràda. gbogbo wa ni. èmi ò bá yín ṣe rádaràda bóyá ẹ̀yin tẹ wà nulẹ̀ ẹnu tàǹbílẹ̀ mi wà ẹ̀yin ní rádaràda bá yín. nígbà tó fi wọnú ilé òtẹ́ẹ̀lì wa bá wa ewúrẹ́ tó wọlé ṣe kì í ṣe rádaràda nìyẹn. ṣé torí ọ̀rọ̀ ewúrẹ́ lọ sí ní rádaràda wo sọ́rí tó bá jẹ́ pé ọ̀rọ̀ eléwúrẹ́ dé ni mọ́níjà ni ó lọ bí torí pé bàbá tó gun ewúrẹ́ dé ńgbà tán bá mi lẹ́nu géètì ngbà tí wọ́n fa ewúrẹ́ dé mo ní à kí ló dé láì ṣe mọ́là ngbà wọn náà gbà yín lálásùn ó lóun ò sàsùn òun mewúrẹ́ wọlé mo ní ẹ lè mewúrẹ́ wọ bí o ngbà tí wọ́n lọ pé mọ́níjà wá mọ́níjà ló wá àlá òun pé tọ̀ kí wọ́n gbé ewúrẹ́ wọlé o. nonsense ó ti máa fún láàyè irú àyè yẹn. dákun ẹ̀bẹ̀dì dákun kí n wàhálà tiẹ̀ ṣé bí ìbá lọ wà kọ fún wọn lọtí tiẹ̀ èwo làbùrọ̀ mọ́ dá sí department àwọn mọ́níjà. ewúrẹ́ ní sèmi ń lọ nínú hòtẹ́ẹ̀lì lókè tí mò ń lọ sáfù àwọn èèyàn lọ́tí ni mò ń gbọ́ báà gbogbo àwọn ń ti ń da gbogbo àwọn yòókù láàmú sáwọn ni àwọn kọ́sítọ́mù pọ̀ ń bì. ẹ̀bẹ̀dì ẹ dákun tá ní ẹ̀ ń bọ̀. níbí náà. sọ ọwọ àmọ̀tọ́ sí nìsín ìwọ ò ṣe kúkú gbọ́dọ̀ mọ́níjà lọ ìwọ lọ sọ fún mọ́níjà pé dákun o ewúrẹ́ o gbogbo àwọn ará òtẹ́ẹ̀lì o indi stop wọn kò jù bẹ́ẹ̀ lọ. èmi ò lọ má lọ sọ fún. ẹ lọ sọ. àjọgbọ́ wọn jọ gbẹ́ wá síbi iṣẹ́ ń bí ní àsìgbọ́dọ̀ bàbí jẹ́ má lọ sọ fún mọ́níjà ọlọ́mọdé ara ìdábẹ́ ewúrẹ́ bá lọ kú síyàn lọ́rùn it's a murder case. tí ewúrẹ́ bá ṣe kí ni. murder case ni. dákun ṣé ewúrẹ́ wá jẹ́ èèyàn ni bẹ́ẹ̀ ewúrẹ́ bá kú ṣé wọ́n fi sáàsì gbé wa pé ewúrẹ́ kú ni. ọ̀ tí ẹ̀rọ ràn rí ọlọ́mọdé àrí sojú ọlọ́run náà ní fídé bọ́bá ṣẹlẹ̀ nísìnyí wọ́n mọ̀ kó a ṣe mọ̀ gbà tí ewúrẹ́ kú aago mélòó lè ewúrẹ́ kú wọ́n máa kà ń kọ́ọ̀bù sílùú ẹ̀ lọ lórí pé ewúrẹ́ kú. ipe ewúrẹ́ kú ni murder case ẹ bẹ́ẹ̀ hàn bá pẹ̀ fún ṣé father case ló. ọ̀rọ̀ ràn rí ọlọ́mọdé àrí. ẹbẹ di wálé ẹbẹ di ìmọ̀kọ̀ mọ̀ wórí ìwèrè bíi jẹ́ ọkọ̀ kí n ṣe pé pẹ̀lú pé wọ́n gbé ewúrẹ́ wọlé o wọ́n gbágùntàn wọlé. àmọ́ tí wọ́n náà fẹ́ fi ewúrẹ́ ṣe tán ní kán mọ ewúrẹ́ wa láì tí ì ṣe lásìkò lè ya ìkan mọ ewúrẹ́ bọ̀. ẹ dákun ẹ má fi mí bọ̀ gún o. Yes. Kí ló fẹ́? Kí ló fẹ́? Sí mi. Yes, kí ló fẹ́? Sáré sà. Mo fẹ́ rí fọ́rọ̀ kan ni. Mo busy kí ló fẹ́? Mo mọ̀ pé bísí ọ̀rọ̀ ilé iṣẹ́ ni. Àní mo busy sẹ́. Ẹ wo mi ì dín yín lọ́wọ́ ẹ náà ṣe ti yẹn jẹ́ kí n máa fẹnu sọ̀rọ̀ lọ. Are you mad? I said, get out! Out! Get out! Out! As I say! Get out of this place! Kí ló dé tó ń ṣe báyìí? Yorùbá mú abẹ̀bẹ̀ níṣó. ojú apẹ́lódé máa ń rí tó kò kí ń délé wí ni o. kí ni apẹ́lódé náà ń wá kiri ìta tójú rẹ̀ fi ń rí. iṣẹ́ ńlá lè gbé fún wa ṣe bàbá. àbí lẹ gbé fúnra yín ẹ wo ìpele kan ló tún lọ. ṣe wá rí ẹran yìí èmi ò máa gbé lọ n ó rè parí iṣẹ́ sí i la ìtọ́ba tún wá kàn n ó jẹ́ kẹ́ ẹ máa gbọ́. bàbá jáwé ọlọ́run á máa gbà fún wa. àmín. ṣe rí ó dáa kéèyàn máa explore oríṣiríṣi nǹkan téèyàn ò ṣe rí o ká ní kì í ṣe pé ẹ compulsory wa pé ká ṣe kìíní mi ò mọ̀ pé òbúkọ máa ń dùn báyìí. bọ́bá ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ mo gbé wá nǹkan
a máa fọ lẹ́nu náà ni. mo mọ̀ pé wọ́n lè ṣe ràkúnmí gan. kojú náà kojú ṣe lọ. ọ̀ rí pé ọ̀rẹ́ ẹran gan kò lè bá a dé. kò lè pẹ́. inú ẹ̀ ní mo kọ́ta fojú yìí ẹ ṣàánú wa o. ojú rí o. ọ̀rẹ́ má jẹ́ kí n tàn ẹ́ àti débi tí ológun gbé sá o ṣùgbọ́n pé wọ́n lo introduce bàbá yìí sí wa tí gbogbo nǹkan tá à ń ṣe tí ò bá ti gbà ní tí mi ò dánwò ni mo ti ń dánwò mo kàn ń dẹmọ lójú wọn ni o tí n tá a ṣe tí ò bá ti gbà wà láì máa pa ẹni o. mo ní láì bó ṣe máa ń sọ̀rọ̀ tábà ti sọ pé báyìí láì fẹ́ ṣe jẹ́ kó máa wà bẹ́ẹ̀ má máa sọ̀rọ̀ bí ẹni tó máa dáùtù gbogbo nǹkan tá a fẹ́ ṣe wọn kí tó bá dáùtù nǹkan ẹ̀kọ́ tá a rọra ṣe ìwà àtijọ́ ta ti ń jẹ́ yàbọ̀ jẹ́ ká máa wà very very optimistic now it's not good ìwọ náà ń dẹ̀ ní olè sọ́n gbó láì kíkẹ́ tó gbà báyìí ṣe sọ̀rọ̀ báyìí ló sáré gbá ẹran mú ló ti kó lè júlà fún mi ṣáájú ẹ ni mo ṣe. ìwọ làwọn ọ̀rọ̀ tí wàá máa blame mi nǹkan tó ṣẹlẹ̀ kò sí wàhálà náà. àtẹ́lẹsẹ̀ abẹ́ náwó babaláwo ni kíjì pápọ̀pọ̀rọ̀ tí ń bẹ níbẹ̀ bẹ̀rẹ̀ ìdí. sáà. kí ló ń ṣe ẹ́ tó ń dáhùn léraléra báyìí. ìgbà tẹ́ ń pè mí léraléra ni pé ẹ pè mí lákọ̀ọ́kọ́ mọ̀ dáhùn ẹ tún pè mí lẹ́lẹ́kejì wọ́n á wò pé kọ́mọ́ lọ jẹ́ pé ẹ̀mẹ́ta làgbó kàn lẹ́fẹ́ fi ṣe kémi kúkú dáhùn ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ tẹ́ ẹ bá ń pè mí ìwú nílé dáhùn mọ́. o gbádùn àtọ ṣé èmi ló mú ṣeré anyway wo olówó ò ní tí ààbò òrógan kí wọ́n fa ẹ̀jẹ̀ agùnmátẹ́ o ilẹ̀ tó sì mọ́ nílé iṣẹ́ ilé ni èmi lálákòóso bíbá yìí ṣó ti gbọ́ ìbáṣepọ̀ èmi àti olè rọgbọ. ó di parí oṣù fáwọn méjèèjì. ire mo fa bẹ̀bẹ̀bẹ̀ ó mọ̀ bọ̀ lọ́dọ̀ mi. Atletico fọkọ. kí ló ṣẹlẹ̀. báwo ni kí bá ṣe máa dúró síbi kan wọ́n dẹ̀ gba bọ́ọ̀ mẹ́rin ó dẹ̀ ń wò. òun náà try torí bóyá wà yẹn bọ̀bọ̀ yẹn lex experience ó ti rí i pé bọ́ọ̀ yẹn ti beat òun kò nídìí láti máa darẹ̀ lámú ó rí kípa àwọn wèrè yẹn ni òun kàn gbé rẹ̀ ṣánlẹ̀ ní mélòó ló mú. ẹ kú jókòó ṣẹwà òkè ẹ kú fàájì. sinmi lolúwa. yes. sinmi yìí afa. mo wà òkè mo ní kí wàá gba kọ́kọ́rọ́ yàrá yín kí lè fáwọn tó máa clean níbẹ̀. jọ sinmi lánàá ní nǹkan bíi 4:30 ìrọ̀lẹ́ lady kan mo rí ní reception ó pupa so ó jókòó báyìí ó dà kó fẹ́ lọ́ọ̀jì ni ó wá rí èèyàn ni. tó pupa báyìí. ó pupa. òun àti èèyàn lọ́jọ́ wá sí ìbáyìí ẹni ẹ̀gán wà round báyìí. wọ́n sì wà round. wọ́n wà round. báwo mo ṣe lè kọ́nà ẹnìyẹn kí n bí tiẹ̀. kọ́nà kìíní kò sáyè kọ́nà ń bí o ẹ dé nìyẹn. ọmọ yẹn dẹ̀ fẹ́ ní irú stature yìí náà. kò sẹ́nibọ̀dì tó jọ mí bíbá yìí èmi nìkan ni mo ní irú stature yìí bíbá ẹ wò mí náà. ìbá. ṣé wo nìkan lọ́lọ́run wá dá ni. èmi nìkan ni o. lébété ń ṣe ọ̀pẹ. ẹ wo bí jọ bá mi sọ fún ẹbẹ dípé kó fún wa ní ọtísì. kò sí wàhálà. babaláwo ni. feeling you. babaláwo ni. jíjì pápọ̀pọ̀rọ̀ tí ń bẹ níbẹ̀ bẹ̀rẹ̀ ìdí. bóoru bá mú abẹ̀bẹ̀ níṣó nípẹ̀ẹ́rẹ́. ẹ̀yin tó láyé mo fa bẹ̀bẹ̀ yín o. Ẹbẹdí mo ń dáhùn. Ẹbẹdí mo ń jẹ́ o. how many times have I called you. ọ̀pọ̀ èmi lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ̀mẹ́ta mo pè ọ́ dákun ṣé òkú mọ́ farapamọ́ fẹ́ tí ó bá sin ni kí ló tí wọ́n farapamọ́ fún mi. ìfarapamọ́ fún ọ. farapamọ́ fún mi kí ló ṣẹlẹ̀ láàrin wa tí wọ́n níjà o. kò sọ̀rọ̀ nbí yín so láàrin èmi àti mẹ́níjà fi bẹ́ẹ̀ lẹ̀ ẹranko kan ní máa ń sọ fọlọ́hún yóò ní ohun tóun ọjẹ fi hàn òun tóun bá ti wá rí ohun tóun ọjẹ padà lẹ́yìn àwọn méjèèjì ẹ padà lẹ́yìn èmi àti mẹ́níjà. kémi padà lẹ́yìn yín wọ́n ti parí sack letter bọ́ọ̀dù ti jòkó tán ti ṣe meeting lórí ẹ̀ báyìí wọ́n kọ lẹ́tẹ̀ sack letter bígbà tí máa yọ fún fanga ní sack letter ni pé ẹ máa lọ lé ìsẹ́yìn ya. ó ti sọ fún mi ó ní bóṣù bá ti ń parí máa kú òun hòtẹ́ẹ̀lì àmọ́ bẹ́ẹ̀ mi náà bá ti ń kú ò àti mẹ́níjà lọ́njọ́ ń kú òní ẹnì kó sì sì kẹta wa. Ẹbẹdí èèyàn lòun ò kò bọ ọmọ ọbẹ ṣé tọba lẹgbẹrún oògùn sọ olóògùn àkóbá ni kí lọ gbójúlé gan. ẹ wò ẹ fi gbogbo oyún lẹ ọdẹ tó bá lóhùn ọpẹkùn òun lẹkùn ọpa
tọ́ba lóun ó lè mí kúrò ní hòtẹ́ẹ̀lì àjọ lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ni. wà á mọ ẹ̀bẹ̀ di wa kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti mọ́níjà gangan. ọjọ́ tí wọ́n gbé ewúrẹ́ wá bí. tí bàbá ọlọ́jà kan ru ẹran wá. ìjọ náà tí mo ní kí n lọ sọ fún mọ́níjà bí mo ti bá mọ́níjà mi títí ńlá sí mi nù. ńlá sí mi. sinmi èwo. sinmi reception. mo fọ́ fáyé sinmi. ayé sinmi fọ́jú bẹ́ẹ̀ lọ. ṣé mọ́níjà rèé pu ẹ ni. kò rèé pu ẹ ó dùn mọ́ burúkú ni. irọ́ ni. kò dàbí ọ̀rọ̀ ní 8k tíjọ́ ni ọmọ tí àpènà general àpènà gbogbo ègbè. tí a fà tá a paríparí ọmọ tí ẹ gbé dé òun kọ́ ló gbòtẹ́ẹ̀lì o wọ́n gbòtẹ́ẹ̀lì fún oṣù nù AC. irọ́ ni o. ó tún lọ wọ́n tún fún un ní 8k lọ́ba tún yarí. ó tún jẹun o ẹnìkan tún mú un ó tún mọ tí o. alẹ́ yìí gbà ní kò tiẹ̀ láriwo nú. èló gangan lórí màálù lódò ẹran. ẹ dákun èló ni sálárì ìtàwá gangan. láì jẹ́ kó o fẹ́ bímọ gbogbo ọmọ ìgbésí ayé ẹ̀ sílé yàn. irú ẹ̀ ni mo wá rí ni mọ́níjà lóhùn ó lè mí bí iṣẹ́ sí. àmọ́ sọmọ pé mọ́níjà lágbára sọmọ pé gbogbo nǹkan tó bá ti sọ fọ́gà lọ́gọ́ ó gbọ́ sọmọ pé òní mọ́níjà. àmọ́ ń tẹ̀mí àti mọ́níjà ọjọ́ fàánú hòtẹ́ẹ̀lì agbára ọlọ́run ní ká. irú yín yí báyìí ẹ̀yin lè jẹ́ kí wọ́n máa fojú ológun wo àwọn ọ̀kọ́lá gbogbo àwọn èèyàn táwọn àlékún ọmọ sáfọ́kọ́lá ni wọ́n máa ń rò kán lógun ọmọ kó bọ́ sí wáyọ̀ ní kankan. sórí àgbàlagbà tí ọba kẹhùn sọ̀rọ̀ yọ kẹtàn sáré. pẹ̀lẹ́ o ogun rẹ. mo ń bẹ lẹ́nu iṣẹ́. tọmọdé tàgbà ló sì mọ wúlò rẹ̀ ABEBE o. ẹni tí ń bẹ lọ́wọ́ yín. Someone is coming shortly, but you have to pay 1,000 naira for it. No problem oṣù kan náà ni no problem. Oṣù kan ẹ̀bẹ̀ ní ṣùgbọ́n pé oníṣòro ṣá sórí ibi tí ìṣòro ẹ ga dé ó kù díẹ̀ báyìí kọ́kọ́ lọ sílẹ̀kùn fún ẹni kó já síta ló kù fún ẹ. èmi ẹgbẹ́ ló ti rí i pé mo ní problem jàre àmọ́ tẹ́mi fẹ́ sọ fún ọ mo fẹ́ ràn ọ́ sọ́kọ rẹ. ta lọ́kọ mi. mọ́níjà ni sinmi bá mi sọ fún mọ́níjà tó lóun ó lè mí bí sọ wípé ọdẹ tó bá lóun ọ̀pẹ̀kùn òun lẹkùn ọ̀pá èmi mo sọ bẹ́ẹ̀ mọ́níjà lóun ó lè mí nílé iṣẹ́ yìí dákun sóun ló gbà mí síṣẹ́ ọ̀dà kátiẹ̀ ló wá gbà mí síṣẹ́ sọ yẹ kó tún gbàjẹ́ lẹ́nu mi kò lè gbàjẹ́ lẹ́nu mi mo ti gbà mí síṣẹ́ mo ti mọ MD mo ti mọ MD tó bá lóun ó lè mi kò lè lé mi rárá ìwọ ni kò kìlọ̀ fún sọ pé mò ń bínú gan ni o sọ pé mò ń bínú pé ojú mi ràn gbà mò ń sọ̀rọ̀ sí ọ pé mò ń bínú láti inú mi ó lóun ó lè mi ó ń pè mí pé òun fẹ́ mi lóṣù kan tó fún mi mo ti wá o àmọ́ mi nìkan kọ́ ni ń lọ ìwọ ọ̀kágbó yìí ẹ̀yin ara rẹ̀ ni ó fi lànà kéèyàn ó pé òun ọ̀wọ́ ọ̀yàn kánú gbó sọmọ pé bọ́ bá ti wọ́ báyìí òní ọmọ fẹ̀yìn rìn lọ báyìí òní ọmọ lọ ẹni tí ń wọ́ ọmọ tẹ̀lé ni òní ọmọ fẹ̀yìn lànà fẹ́ni tí ń wọ́ mọ́níjà ní ọ̀kọ̀ọ̀kọ̀ fẹ̀yìn lànà fún gbogbo àwa tá a kò ń léṣẹ́ òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ lẹ́yìn tó bá lọ èmi ó tẹ̀lé ìwọ náà wà tẹ̀lé wa ìwọ wà tún ní lọ lásán gbogbo àwọn tí ń fi onímọ̀ sọ gbogbo wà tó ń tọ́pa wá pọ̀ ń bí gbogbo tó ṣe ní sọ fún màá bọ̀ jẹ́ jù. bẹ́ẹ̀ni o ṣe sọ̀hún orí pàgbàyà ni ẹ mú ló oníṣòro lónìí sórí tí mi ò bá tẹ̀lé ẹ kó wá mú òkú kó fi wọ́ mi tẹ̀lé ẹ tó bá jẹ́ pé mi ni máa lọ lóṣù kan tó bá jẹ́ pé wọ́n ló máa lọ lóṣù kan ó kù láàrin mi àtẹ ìkan tí mo fi jẹ́ obìnrin máa fi wọ̀n ẹ. ọ̀dà èmi náà sọ fún ẹ pọ́kùnrin lèmi náà èmi náà sọ fún ẹ pọ́kùnrin ní àdá ọkùnrin làkọ̀ ẹni ó gbàdí ẹ̀ mọ ọkùnrin náà nílé ibi táwa ẹ̀ ní hòtẹ́ẹ̀lì. jọ kí ló fẹ́ ṣe. wèrè ó pè ní tí ń wò. o ò lè ṣe náà dà. ẹni tí ń tọ́jú wèrè àti wèrè ìkan máa para wọn. wèrè ju wèrè lọ tó bá mọ̀ ibi tí wèrè tẹ̀yọ̀ kan pín sí ibẹ̀ ní tẹlomi ti bẹ̀rẹ̀. ọ̀rà. èmi kò tàka sí ẹ mo tà tèmi padà sí ẹ kò sí kan tó máa ṣe fún mi. mo tàka ọtá padà. mo tún ta ilé náà. ọtá padà. èmi náà tún ta. kò sí wàhálà oṣù kan ò ní bẹ́ẹ̀ pèsè oṣù kan ni èmi ti ń wáṣẹ́ sílé epo àmọ́ àwa tá a kú òbí àpọ̀ ní tẹ̀lé oṣù kan. kó sì lọ kó sì kú òbí báyìí stupid man. Stupid man ẹ bó ṣe rí oṣù kọ́kọ́ oṣù mẹ́ta ni. tẹ́lá kí ló sọ kó ṣẹlẹ̀ mú gbọ́ ẹ. ṣé mọ́níjà mo lálàá kan ni o aláhùn sí bà mí lẹ́rù gidi ó jẹ́ àlá tó nípọn gan ni o. báwo ló ṣe lá o. sẹ́rí ìgbà tí mo sùn àlá tí mo lá ni pé mo lálàá mo rí i pé ẹ fún èèyàn kan ní sákìlẹ́tà bẹ́ẹ̀ ṣe ní sákìlẹ́tà báyìí bí ìṣòro ṣe bá gbèsè ayé nu sẹ́rí òun ìyàwó àtọmọ bọ́n sì bẹ̀rẹ̀ sí ṣépè fún yín nù torí wọn rí nǹkan jẹ bọ́n sì ná sákìlẹ́tà sẹ́yìn náà nù nígbà tí wọ́n á ná sákìlẹ́tà sí ẹ wá mú pàjáàjì lójú eré ọ̀kadà
lẹ bá bẹ̀rẹ̀ sí gbìyàn káàkiri 50 naira 150 ẹgbẹ́ sí bẹ̀rẹ̀ sí wọ́n wà mánéjà ọlọ́mọdé kẹrìírú ẹ̀ ni mo ṣe ní kí wọ́n á ṣàlàyé fún yín. Tẹ̀lá ọ̀làlà bẹ́ẹ̀ni sá. ní ojú àlá yẹn ẹni torí pé mo fún ní sack letter yẹn ó fẹ́ ṣe bí ẹni tó kúrú díẹ̀ báyọ̀. ẹni làkàì. ó kọlà. mánéjà ẹ mọ ríran. ó tún máa wá ń dánrí ní gbogbo ìgbà báyìí. mánéjà tẹ bá jẹ ẹ̀yin gangan ló yẹ kán máa pè ní Joseph alálàá gbogbo ẹ lẹ́rí. ọ̀rọ̀ ẹ ti yé mi. bẹ́ẹ̀ ni sà. àlá ni lóòótọ́ ó ti yé mi. Yes, sir. ṣé o rí ìṣòro àkọ́kọ́ tó kọ́kọ́ ni wípé o sùn títí lẹ́nu iṣẹ́ débi wípé o lálà. kí ṣe pé mo sùn yín sùn mo kàn jókòó mo ń wò báyìí ni wọ́n gbé wa. ó sùn lẹ́nu gate níwọ̀n tó yẹ kó máa ṣí gate fáwọn tó ń wọlé àwọn tó ń jáde definitely gbogbo hàn àwọn customers tí mò ń gbọ́ yẹn torí pé wọn ò ríyàn ṣí gate fún wọn ni wọ́n ṣe padà wọ́n ṣe lọ sí hòtẹ́ẹ̀lì mi. mo ṣí gate fún wọn mo ṣe sí náà ni mo ṣe yí. I see. sórí àlá tó kù yẹn tó bá ti délé ẹ kó lọ máa la. now leave my site and get back to your duty post. èmi náà sọ nǹkan tí mo sọ gangan ni. will you get out. yes sir kì í ṣe pé bóyá mo sùn. get out. kì í ṣe pé bóyá mo sùn náà ló kàn. yes sir. ọlágbáyé kan kí lẹ̀ ń jẹ à ń jẹ owó à ń jajé à ń jọlá. àtàkù baálé ọ̀rọ̀. wèrè bá ọlọ́ọ̀ni kú àìkú baálé ṣé mo bá fi hàn kú ọ̀tún baálé ọlọ. wọ́n gbọ́ tó bá ń ṣe gbogbo àdúrà owó ọlá yẹn. mánéjà tá bá ní ká díjú ká bẹ́gi nígbó a máa bẹ́ èèyàn mọ́ ni o. sinmi gbogbo àṣàmọ̀ tó ń pa yóò fi taratara yé mi. kí ni òye yín ẹ̀yin orí bẹ́bẹ́ ti ṣe ń wùwá ni gbogbo òṣì tó ń ṣe yẹn ẹjọ́ ẹ̀kọ́ náà ṣebí torí pé àwa la dẹ pàkúté tá a fi yẹ̀pẹ̀ sí ẹ dẹ̀ mọ̀ pé tó bá dẹ pàkúté tí ò fi yẹ̀pẹ̀ sí ó máa kẹ́ran kó lọ́gbọ́n ni. why don't you just go straight to the point kó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ń ṣàlàyé ò tí ì yé mi. ìkan tí mò ń sọ fún yín ni pé tó bá jẹ́ pé èmi àti yín àwa carry the way á tilẹ̀kùn ní ọjọ́ yẹn báwo ni ẹbẹ̀dí ṣe fẹ́ rí wa débi pé màmá ṣe wèrè tó ń ṣe kiri nínú hòtẹ́ẹ̀lì yìí. Anyway ìyẹn ti ṣẹlẹ̀ ó ti wá ó ti lọ but nǹkan tí mo mọ̀ ni wípé as long as I still remain the manager of this hotel mo máa sáàkẹ́ ẹbẹ̀dí máa lọ fún mi lóòótọ́ ẹ̀ ni màá lè ráyè ṣe tèmi. mo ti gbọ́ màá lẹ́ wí bẹ́ẹ̀. wá sinimá yìí lọ. ojú ẹ̀ tún gún régé yàtọ̀ ni. ẹ wo efi mi nìyẹn kó ló ń ṣe mí eléyìí tá a ṣe kò tí kúrò lẹ́wọ̀ ẹjọ́ tó lọ mí ẹ wo ẹ má tilẹ̀kùn kọ́kọ́ efi mi sílẹ̀ mi ò jẹ́ máníjà no mi ò ṣe kọ́kọ́ lẹ́nu efi mi náà jàre jẹ́ kí n máa. lẹ́yìn tẹ́ ti jẹ àṣejẹ ìtàn kókó bẹ̀rẹ̀ o ẹ gbọ́dọ̀ dára yín o. mádàmí o olú. ẹni bá dẹ nìkan yóò bá lẹ̀ lọ o ayé rẹ̀ ó wọ̀wé o. baba as I dey so spirit of dida e no dey my body. wọ́n gbọ́. tí mo ń gbìyànjú láti sọ fún yín ni pé mi ò lè dààyàn láyé mi. bẹ́ẹ̀ bá tiẹ̀ dára yín ẹ lọ ra dáúnù bóyá lẹ́mọ̀ tá a fi pẹ̀lú àṣejẹ tẹ́ ẹ jẹ. àmọ́ sà. èlò rẹ̀ dà tá a fi pẹ̀lú rẹ̀ ọ́ dà a sì máa ṣiṣẹ́ là ìgbẹ́ tí wọ́ yà mo ṣe àṣejẹ fún ọ̀tọ̀ yìí. sẹ́ẹ̀tì bíbò. bàbá púpù tiẹ̀. sọ wá rí ìtìwọ̀ yà ó ní mo ṣàṣejẹ fún ọ. bàbá ẹ bá má tún ṣe bá ìgbẹ́. bàbá kẹ́dẹ̀ máa wò ó èmi ò mọ̀ pé gbẹ̀ni gbogbo owó mi mo tún lámù ńlá ẹnu mo ń jẹ gbogbo ẹ̀ papọ̀. a ṣe pé tọ̀dọ̀ rẹ̀ dùn nù. mo sọ náà ìgbẹ́ ẹjọ́ ẹ o ó tẹ̀lé ẹnu orí rádaràdà mo rí nígbẹ́ ẹ ti rí. ìgbẹ́ tí òjò ẹ tí gbogbo. ṣé ńgbà tẹ́ ń jẹ́ ṣé ó rùn gbẹ́. bọ́ọ̀ bá bí ọbì fún un ọlọ́dànù rádáwù. táyẹ̀ tẹ́lá bó wà ní báyìí. dáadáa ni o dáadáa ni. sọ́ọ́rí bí mo ti wà yìí bámúbámú mo yóò mọ̀ pé bí ń pẹ́ nìkan bílẹ̀ bá lè sú bá ti wà yìí kílẹ̀ sú lọ́sàn-án yìí àlàáfíà ọlọ́ọ̀ni. ìwọ ò lè mọ̀ pé bí ń pa ẹnìkan ṣebí inú ilé nìwọ wà
àwa sì jókòó síta a jókòó síta bí ọkọ̀ bí òpó náà gbogbo ẹnu tiwa ló tutù ló gbẹ láàrin kankan gbẹnu sí. àwọn èèyàn tí ń lọ tí ń bọ̀ ọmọ já wọn jẹ ní $100 ní $50 yóò yìí máa ṣe é ṣe. èèyàn kọjá ìmọ̀ já wọn jẹ díẹ̀díẹ̀ ṣé ìtàdàbí inú ilé ìtàdàbí ìwé ọmọ àwọn tó bá ti síbí àfúnbá yìí pa tí wọ́n fi hàn ọ lọ́wọ́ bí wọn bá máa lọ bóyá káwa bá wọn fọkọ̀ àbí kásẹ̀ mọ́ sí ó dàbọ̀ sà ẹlòmíì gan ó dàbọ̀ sà ó náà tún juwọ́ sí ọ báyìí ni. ọ sọ fún ọkàn dàbọ̀ wọn ní mọ̀ pé owó ni. níbo. ọ sọ pé ó dàbọ̀ wọn wàá máa juwọ́. ọwọ́ lásán láàrin. láìsẹ̀ni tí ń kàǹpé àwọn olóṣèlú ni máa ń juwọ́. lọ́dọ̀ tèmi lọ́hùn àwọn ohun èsè èèyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ kílẹ̀ òtútù. ìṣèyàn bẹ́ẹ̀ wọ́n ṣe àwọn ọlọ́njẹ́ wọn ìṣèyàn bẹ́ẹ̀. àwọn ọmọ yahoo tí wọ́n ní wọ́n ní ìṣèyàn bẹ́ẹ̀ gbàgbó kan. àwọn ìwọlé àti olú. mo ti mú bọ́ mẹ́ta mo ti wá. ọtí mú kán láàárọ̀ yìí. ẹ bẹ di. ọtí tó ń bẹ́lẹ̀. mo sáré pé ìlà rẹ ń sun mi mo wò ó pé ọ lè mọ sun mi ń bi ìlà láìjẹ́pọ̀ ti gbẹ́nu sí nǹkan kan. ẹ bẹ di ọtí ẹ̀mọ̀ nǹkan tí mo wá rò ní sí mo rò pé bóyá kémi pẹ̀lú rẹ̀ gan ká ṣe shifting ọ̀sẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n wá sí ẹnu géètì kémi náà máa lọ sáàfù nulẹ̀ fún ká lọ fún ọ̀sẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. kọjá láyé yìí kọjá jẹ́ kálukú di sẹ́ẹ̀mù. ẹ̀yin rí nǹkan rò ẹnu bẹ́ẹ̀ àmọ́ èmi bọ̀ wá torí èsì géètì lẹ̀ ni àwọn tó bá fẹ́ jáde kan jáde ẹni tí ó bá wọlé kọ́ wọlé. ìjẹ́ pa géètì lè para wá. àzálè para wá. èmi bọ̀ wá jẹ́ géètì. ẹ̀yin tó láyé mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o. àní ẹjẹ́ kó tù kó bá a mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o. ẹ̀jẹ̀ ó dára mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o. ẹ̀jẹ̀ ara ó tù wá o mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o. kí lè rojú mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o. kọ́dẹ̀dẹ̀ ó ráyè o mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o. Ọlọ́run Káfárì sọ mi dọ̀tun kẹ̀kẹ̀kẹ̀ gbogbo ogun ilé ayé mi Jésù mú kúrò. Ìbọ̀lá ọ̀run kí ló dé báyìí nísìnyí. Káfárì sọ mi dọ̀tun ayé wọn ti bàjẹ́ o. Ibo ni màá ti bẹ̀rẹ̀ níná kò wá náírà dọ́là ló bá wá ìlú náà iṣẹ́ dọ́là sí. Ìbọ̀lá ọ̀run láàrin èmi àti ẹ nǹkan tí mo máa bá ẹ fà àjọ wọ̀ ìyá ajá lónìí Ìbọ̀lá ọ̀run. Ìyá mi ni goat ìyá mi ni goat ìyá tèmi ni goat. Ọmọ tó bá rí nǹkan tí mo rí ń sìn bí mo ṣe wọ ọbẹ̀ yẹn Central Bank ń gbé bí owó ti dé finally dem go take. Mo ti rí kí n gbé lérù mi ò gbé báyìí lè ṣe máa ní kí n gbélé ó dà máa gbé ẹ bá mi gbélé. Wọlé gbàdákẹ́jàre kí ló ń ṣe kí ló ń ṣẹlẹ̀ jàre kí ló ń ṣe. Ìbọ̀lá ọ̀run àtẹ̀mí èmi sẹ́bọ̀lá ọ̀run. dákẹ́jàre kò sì wá hòtẹ́ẹ̀lì la wà má pariwo. ikú kájọ fà. òun pariwo jù. Ìbọ̀lá ọ̀run Ìbọ̀lá àtẹ̀mí. Olódùwà ó máa parẹ́ o. Kò dáa bá mi bẹ̀ wọ́n kò dáa Ìbọ̀lá ń bá mi fà á. Ìgbà ìkú ní kú ó dá ìsàn kò ní ṣàìsàn. Ìbàrẹ̀ o Olódùwà ò ní ṣe ènìyàn ní ṣe wérewère wèrè onítọ́ sí mi ò tọmọtọmọ. Yóò ṣe rí nù. Èmi ẹjọ pin ni. Bàbá ẹ má ṣe báyìí. Ẹ má lọ kó tó lọ. Bí ó ṣe máa wáyé nù. Ṣé n kò. Ó rò pọ̀ fẹ́ lọ ni. Gbọ́dọ̀ rí bí mo bá ní kẹ́ ẹ lónú ilé yín àjòjì míì lè wọlé nǹkan bàjẹ́ nù nǹkan mójútó o gbọ́dọ̀ sá fún ọ. Abẹ níbẹ̀rẹ̀ olú. Babaláwo ni. Àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀nàwó. Babaláwo ni. Kíjì
ní sórí pẹ̀rẹ̀ ẹ̀yin tó láyé mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o. mo sáré ń dá wọn mi ì rí yín lánàá kẹ wá dá mi lára yá. ẹ wo mo bí sì ni kíkẹ́ ọmọ ààrẹ òun ló sọjọ́ òbí ló bá káwọn ọmọ kan wá ní wọn bá bẹ̀rẹ̀ sí mọtí ní ti àwọn ọmọ òbè ẹ̀yin ọmọ òbè mo ní yìí sọ ọmọ òbè kí ló dé tí wàhálà pọ̀ bá wọn wá mutí ní wọn dọ̀tí lẹ̀ lọ́yánmọ̀yánmọ́ bí wọ́n ti ń dà mọ̀ nù a sì gbọ́dọ̀ ọ̀nù lẹ̀ wọ́n gbọ́dọ̀ káwa mọ́ bẹ́ẹ̀. Ọlọ́run á kún wa lérè. Iṣẹ́ yẹn pọ̀ lánàá gan. ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́. ọ̀rọ̀ kan ni mo máa fẹ́ rí yín fún ṣẹ́dẹ̀mọ̀ téèyàn bá ń wò yín dáadáa èèyàn á mọ̀ pé ọmọ ọ̀dọ̀ àgbà ni. mo gbọ́dọ̀ àgbà ọ̀dọ̀ arúgbó mo gbé. ẹ̀yin gan ti ń dàgbà ẹ̀yin gan téèyàn bá wojú yín gan. irọ́ wá nìyí o àṣìdídéédé kan gbé. ẹ ti sàn ọ̀rọ̀ kan ni ó ń bọ́dà mi tí mo kàn ń imagine pé báwo lọ̀rọ̀ yìí ṣe lè máa lọ ṣé ráwọn tán ya wèrè yẹn àzìn àwọn tán ti go insane yẹn mo máa ń wò pé kí ni reason tọrọ wọn ò ṣe kí n bá tara ayé mu náà. ọ̀rọ̀ wèrè ò lè bá táyé mu wèrè ọmọ pé n tí ń ṣe òun ò dáa bí wèrè bá mọ̀ pé n tí ń ṣe òun ò dáa kò ní wọjà ń hòhò akúwápá náà mọ̀ pé n tí ń ṣe òun ò dáa bá kúwárápá bá mọ̀ pé n tí ń ṣe òun ò dáa kò ní mọ̀ jẹun rẹ̀ mọ́lẹ̀ gbogbo gbà àpọ́n wa tún yàtọ̀ sókòbó wárápá ó tún dáa ju wèrè lọ ọlọ́mọ fi kankan wá mẹ́ o wèrè ò dáa rárá ni sẹ́rẹ́ ni wọ́n bá ti ya wèrè àwọn àlìjànú ló kù tí ọmọ rí ó di kọ́ mọ̀ rí hàn báyìí bọ́ bá rí mi lé ní kọ́ larí mọ́lẹ̀ ẹ̀rí wèrè mi tí ó la rẹ̀ mọ́lẹ̀ gbáà ń tálìjànú ní kó ṣe ló ṣe ìmí ń bẹ tálìjànú bá sọ fún pé kọ́ mọ̀ mú mi gọ́tà yọkàn bọ́ nú gọ́tà yọba máa gbọ́n mi mu àwọn máa wò pé kí ni wọ́n ń ṣe ń tálìjànú ní kọ́ máa ṣe ni wọ́n ń ṣe àwọn àjọ̀nú ni wọ́n máa rí ní gbogbo gbà àwọn náà jọ ń communicate. so àjọ̀nú náà máa ń bá sọ̀rọ̀. bó ṣe rí nù. káwá gbà pé èèyàn kan ti ya wèrè rí ẹnìyẹn wọ́n wá tọ́jú ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ dáadáa rẹ̀ wá yá ṣé ó ti tán náà nìyẹn. bẹ́yìn kan bá sọ pé wèrè máa ń tán lára ẹ sọ pé mi ní rọ ló pa wèrè gbádùn wèrè tán lára gbóhùn wèrè ti fẹ́ tán kò lè tán lára wèrè kọ́ mọ́ kò híà bọ́ bá pé kí ló dé yóò pé mọ̀ ń bọ́ sí ẹni ẹgbẹ́ ṣeré nù ṣeré ni ẹ ń pè yùn kò lè tán lára wèrè láyé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ báyìí tọ́jọ́rọ̀ ẹ̀rín tí gbogbo yín bú ẹ̀rín òun á sì máa wò sùn ọ̀ràn tìgbà tí fi ń ṣe eré ni tá a bá sì jẹ́ ọ̀rọ̀ ẹ̀jọ́ èmi tẹ̀sí báyìí èèyàn lè kú kẹ́kẹ́ kí gbogbo yín serious báyìí o wèrè abú ẹ̀rín kí ló dé ọ̀ràn tí wèrè ń sọ́wọ́ ni wèrè ò lè gbádùn ọ̀dà bẹ́ẹ̀ yàn bá ti á sí ìrèrí tó bá lọ gbádùn bọ́ bá fi di pó bímọ ọmọ ó ya wèrè ìyàwó náà ya àtọ̀ wèrè burú ó wá kéré jù a gbọ́dọ̀ rí èèyàn tó méje nú ẹbí wèrè tí ó tún ya wèrè. ó ti tó torí nǹkan tí mo rò débẹ̀ náà ni pé bẹ́ẹ̀ nǹkan ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ máa rẹ́rìn jù ẹ máa ṣeré jù ṣé kìí ṣe pé. irú nǹkan kò ṣe mí mi sì wá ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o àwọn kan lọ́wọ́ gbá bí ni wọ́n bá bẹ̀rẹ̀ ìjà ó tó ní ẹ̀ ti fọ́gùn mọ́ mi lórí inú ń bá dákú ní wọ́n bá gbé mi gẹ́gẹ́ ọ̀dọ̀ síbítù nígbà mo wá gbádùn wọn wá ní dókítà sọ pé ọpọlọ mi sùn èmi ò sì mọ nǹkan kan mọ́. èmi náà ẹ ṣe yàn bẹ́ẹ̀. ẹ máa rí yín ẹ ṣáà rọra o ẹ gbọ́ lórí wèrè. ajé mo fa bẹ̀bẹ̀bẹ̀ ọmọ bọ̀ lọ́dọ̀ mi ọlá mo fa bẹ̀bẹ̀bẹ̀ ọmọ bọ̀. Okay, God will bless you. God will surely bless you. Àbúrò ṣe sì mọ̀ mọ́ ẹ o. Àbúrò ṣe sì mọ̀ mọ́ ẹ wo gbogbo ata lójú mi ò ní gbẹ́ o. Kò dá mi ò ní gbẹ́ o mọ̀ mọ́ ẹ o. Ayé mi sọ fẹ́ bá yín jẹ́ ni o gbogbo ata lójú mi náà. Gbogbo ata lójú mi náà. Mo máa fa bẹ̀bẹ̀ mi bẹ̀ ẹ́ o. Mo fa bẹ̀bẹ̀ gbogbo orí ẹ tó ń gbóná kó máa wálẹ̀ ní o. Mo fa bẹ̀bẹ̀ mi bẹ̀ ẹ́ o. Yìí lè pè mí. Wọlé mo máa fa bẹ̀bẹ̀ mi bẹ̀ ẹ́ o. Mo fa bẹ̀bẹ̀ wọlé mo fa bẹ̀bẹ̀ mi bẹ̀ ẹ́ o. Mo fa bẹ̀bẹ̀ gbogbo orí ẹ tó ń gbóná kó máa wálẹ̀ ní o. Mo fa bẹ̀bẹ̀ mi bẹ̀ ẹ́ o. Wọlé sáré ti wálẹ̀. ẹ dára ó tù wá o mo fa
fa bẹ̀bẹ̀ báyé o. ilé orojú mo fa bẹ̀bẹ̀ báyé o. lọ́dẹ̀dẹ̀ ó ráyè o mo fa bẹ̀bẹ̀ báyé o. Simi. ṣé wàá okay. Hello. Àwọn cleaners ẹ̀ wọ́n náà drop key fáwọn wọ́n fẹ́ clean nínú yàrá yín. Mo ṣe intentionally ni mo mọ̀ máa drop key yẹn torí pé ibẹ̀ yẹn for now mi ti fẹ́ kẹ́nibọ̀dì wọlé ṣùgbọ́n mo ní àwọn belongings kan bẹ́ẹ̀ tí mi ì dẹ̀ fẹ́ kẹ́nibọ̀dì tamper pẹ̀lú so tó bá fẹ́ dàbí pé ó wù yín kẹ́ clean ibẹ̀ ẹ kàn drop gbálẹ̀ ẹ drop mop màá bá yín ṣe gbogbo cleaning yẹn. No iṣẹ́ titi yín kọ́ nìyẹn iṣẹ́ titi wa nìyẹn àwa la máa bá yín tún yàrá ṣe torí pé customer wa nìyí. ẹ jẹ́ kémi wá ràn yín lọ́wọ́ ẹ jẹ́ kémi ṣe yẹn even gan tẹ bá fẹ́ change bed sheet ẹ fi lẹ́sẹ̀ náà nà èmi á change ẹ̀ fúnra ara mi. ẹ má worry ṣé wọn bá yín clean dáadáa ni ẹ má worry. No ẹ tiẹ̀ fi lẹ́kọ̀ọ́ dọ̀tí má rí máa manage nǹkan mi bẹ́ẹ̀. Sórí ọ̀rọ̀ kan tó wá important tó yẹ kó jẹ́ ká sọ ìwọ fìyẹn lẹ̀ ò ń sọ nǹkan mi ọ̀rọ̀ tí mo bẹ̀ ẹ́ sọ àfà. ẹ fìyẹn lẹ̀ jàre ẹ mọ̀ pé ẹnu iṣẹ́ ni mo wà. ó yẹ kí n mẹ́nu ẹ̀ náà. ẹ stop ẹnu iṣẹ́ ni mo wà. ìgbàgbé ọ̀rọ̀ ẹnu iṣẹ́ yẹn ló bá tó máa fi mú mi mọ́lẹ̀ náà nìyẹn. ẹ rí mi reception. kiri ẹ. bí wọn nìkan lọ́ba pípé ó dá ikú kò ní kú ó dá ìsàn kò ní dá ìsàn ìbàrẹ̀ o èmi wà ní ṣe ènìyàn èmi ṣe wèrè onítàn sí mi o tọmọtọmọ. àgbà ọmọ kọjú ogun láyé ó sì gọ́ ẹ̀bẹ̀ dídí ó dí ẹnu ọ̀nà ẹ ṣí ilẹ̀kùn. àtidé. ẹ wọ́n wọlé bọ̀ àmọ́ bí táyì lọ jì. ibo là ń lọ táàrọ̀ kọ. ibi táyì lọ jì o ẹ máa wọlé bọ̀ tẹ́ bá kọ́kọ́ wọlé ẹ máa lọ sọ́tún ẹ máa lọ sósì ẹ yí káòtù ẹ máa wọlé bọ̀ o. àní mo fẹ́ wọlé kí n kó àwọn ògùn ọ̀dọ́ yín ni. òun náà ni mò ń sọ àní ẹ máa wọlé bọ̀ àmọ́ tẹ́ ẹ bá ti ń wọlé bọ̀ kẹ́ ẹ kápẹ̀rẹ̀ dání kẹ́ ẹ fi kó tòmátò àtàtà àti epo àti iyọ̀ àtomi náà. tòmátò ní hòtẹ́ẹ̀lì. bọ̀dá wọlé àbí bọ̀dọ̀ olú ọdún olúwa ti wọlé ẹ tí ilẹ̀kùn ọmọ ẹgbẹ́ níbẹ̀ wọlé jàre. mo ní ká máa bọ̀ ẹ máa bọ̀ àmọ́ náà ọ̀run rẹ̀ ń lọ. wọ́n ti mu sìgá ńlá. àní mo rí nǹkan lónìí. kí ni. sọ́ọ́rí tí mo rí lónìí tí n bá wá rí nǹkan kan mọ́ láyé ó tó mi wọ́n lójú tó bá ti wo gẹ̀lẹ̀dẹ́ ó ti dópin ẹran ní tí mo wò lónìí kọjá gẹ̀lẹ̀dẹ́ mo rí ìran tó pọ̀ jù. ẹ̀bẹ̀ nǹkan tọrọ rẹ máa sọ jẹ́jẹ́ mo dó sẹ́nu géètì ní ìsìtọ̀ wá pè mí bọ́ bá ti mọ̀ pọ̀ lọ́rọ̀ sọ dákun jẹ́ kí n mọ ẹnu géètì gàrí yàn. ṣé ń gbà mọ́ àgbẹ̀ jókòó rẹ̀ sí mo pè ọ́ fún kú ni ṣe bí nǹkan là ń mọ̀ yìí. ẹ kí ló ṣẹlẹ̀ gangan. àṣé àìrìn jìnnà ńlá ìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ béèyàn bá rìn jìnnà dáadáa èèyàn ò rí ibi tí rárá níbi tó kúrú dé ó kúrú gan ni ó yọ ṣẹ̀ṣẹ̀ mọ́ gorí àárò kó tó ríran fi ọ̀sọ́ bẹ́ẹ̀ ni. kẹ́ni. àní mo rí sinmi. sinmi reception. sinmi kan náà. ń wá ń ṣẹ́jú sí àwọn ọmọ yahoo. ń ṣẹ́jú àì. olú ń ṣẹ́jú sólú ó wá ṣẹ́jú máa ń kí ẹ gbà mí níbi tá a ti ń ṣiṣẹ́ yìí ara mi bò máa sọ ọmọ òkè kí lọ ṣubú tẹ̀mí kékeré tiẹ̀ lọ sùn gbogbo bí ti ń ṣe sí mí ni pé kí olú kàn tiẹ̀ pé kọ́kàn tiẹ̀ lọ nà nǹkan ń ṣe sí mí o. ẹ̀bẹ̀ di sọmọ pé ọ̀rọ̀ tó dá tí wọ́n fi fẹ́ fún ọ sákìlẹ̀ tà lélẹ̀
ọ̀rìn tó dá lóko tó rẹ̀ ní bọ́gbé tó dá lódò tó rẹ̀ ní bọ́gbé ọ̀tún dáàrin lọ ní sẹ́ẹ̀gbẹ̀rin o àbẹ́ ẹ̀gbẹ̀rin wọ́n láwọn ògbè dákun torí ọlọ́run o ilé èkó bẹ́lẹ́ mo dákun mọ́ kó bá mi ewé ló sì kọ́ mọ́ fọ̀rọ̀ òsì gan lọ́yà. wọ́n là kó bá nù gangan ní sùúrù bí mo ti fẹ́ kó bọ́ ṣe máa ń gbádùn ara wa ni. eléyìí tá à ń ṣe ìyá àpènà lónìí. àpènà máa ló jẹ gidi àpènà tó ní kán fún mi ní kúkú ọbí ń jòní àti kíni ọ̀dà ká ń lewé tí mo bẹ̀rẹ̀ sí kó ewé jẹ tí. àpènà ewé tọ́ba ara kéré ogun kọ. ẹ jọ ṣé Mr. Tony wà around. No, it's not around. Ṣé bẹ́ẹ̀ ni péjú? Yeah. Have your seat. Have your seat. Ẹ jókòó, wọ́n bọ̀. Wọ́n ti lẹ́ ń bọ̀. Kí ni kan fún yín? Anything wà okay. Anything. Okay. irọ́ wọn lẹ́ni kí wọ́n lẹ́ni tí agolo ní jẹ́ tí o. Nǹkan ká máa rí ń bínú. Sọ́ọ́rí Tony ti ń béèrè Tony ti lẹ́lòmíì nínú ilé. bẹ́ẹ̀ bá fẹ́ rí nǹkan burúkú láyé kó máa ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì oríṣiríṣi ẹ̀ nìyẹn. sọ̀rọ̀ ọmọ ẹ̀ náà bọ̀ bá yọ sí nísìnyí ọgbà. ta ni. ọmọ tó wà mí yọ sí wò. ṣebí. irọ́ kò lè fọ́ fọ́kànlá. yọ fọ́. kò lè fọ́. ẹ ra ṣebí bèbí ọkú dà. sórí èmi ò sínú àwọn ọkùnrin tó jẹ́ pé kan to go down for action wọ́n máa undress obìnrin tó bá wá ṣetán wọn ní dress up fún padà. Simi látọjọ́ yìí mi mọ̀ pé o ní action tuntun yìí. mo ní o gbàtẹ́ inú dẹ̀dẹ̀ tẹ̀jú sí mi nǹkan. o máa ń fojú ọmọ kékeré wú ẹ tẹ́lẹ̀ ni. ẹ̀yin náà béèrè lọ́wọ́ mi tẹ́ bá béèrè lọ́wọ́ mi máa fún yín. in fact ètò fún mi ṣe ló dàbí ká tún máa lọ. ẹ má yẹ ká tún bẹ̀rẹ̀ yẹn sí yẹn o. ẹ yẹ ká máa ṣe lọ. àìrú ẹ mọ̀ pé mo wà lẹ́nu iṣẹ́ tí bá ṣe tó máa padà wá báyìí. lálẹ́ ṣoṣù tó bá ti close ọ̀dọ̀ mi ló máa sùn. kò sí problem ẹ jẹ́ n tètè padà. bó ṣe ṣe wà ẹ̀gàn tó bá sáàkì ẹ̀gàn máa employ ẹ̀ sínú ayé mi ni. máa rí yín létí. èmi CR7 ọlọ wọn bá ṣe irúṣẹ́ báyìí tán ó nídìí kí ọmọ mi lè. ẹ má mọ mi kù Mr. Olúwàbí kí ni o. ẹ jọ̀ọ́ o ẹ wo ọmọ aráyé ò ní dín yín lọ́wọ́ oore yín o ẹ jọ̀ọ́ o ọ̀fun ló ń gbẹ mí o omi tó wà nílé ò lè ká mi mọ́ o. ẹ má mọ mi kù ẹ wo kẹ bá mọ̀ pé omi lẹ nídìí ẹ jábá yín fún mi. láì sí lónìí sí ọdún náà. ẹ wo bí ẹ wo sẹ́ẹ̀rì gájà búrẹ́dì 200 náà ẹ lè mọ mi eléyìí tán o àwọn odò kékèké àtọ̀sà wẹ́wẹ́wẹ́ lọ́kọ̀ fún ilé wọn o bẹ́ẹ̀ bá bọ́ sí agbami omi ẹ bomi lọ ni o. ẹ fún ní kiri kí ló dé tẹ̀ mú bẹ́ẹ̀ bá fẹ́ mọ mi ẹja bá yín pàtí ó sì wọ yàrá yìí o. káyọ̀ lọ gbé wọn jáde. lọ gbé wọn jáde jáde. irọ́ kí n lárí eléyìí tó dóògùn kí n lárí má pàṣẹ kí ni wọ́n mọ bó mọ sẹ́rí omi. Mr. Olúwàbí ọmọ ti lè fò. ọmọ ẹ mánìjà. ó máa yíwọ́ lórí. ẹ wo mẹsàn án láti pàmẹ́ ọmọ ti lọ. mánìjà ẹ ti kọ́ fún ìrọ̀lọ́. mo ń gbọ́ kí lẹ́nu ṣẹlẹ̀ sí. wàhálà ńlá ló ṣẹlẹ̀ o ẹsẹ̀ àwọn akẹ́rìn tọ́ tẹnu bomi táàpù ló bẹ̀rẹ̀ sí ní mú ló mú kí ló dé bí ta ti fà báyìí kò gbọ́ ọkàn jámọ́ wa lọ́wọ́ ni àfi wúrúrúrúrúrú. ó di jù. ta ni. ẹ wo olú là ń sọ o ó bẹ́ sínú símu pú báyìí láìsí lólípìkì tó kẹnu bọ táàpù wa láì jẹ́ pọ̀ jẹ búrẹ́dì ló bẹ̀rẹ̀ sí mú mi ló bẹ̀rẹ̀ sí mú mi. kọ́sítọ́mù dáadáa ni. magun ló lù o. magun ara ta ló ti wá lè lu magun níbo ló ti rí. ara ìyàwó yín ni o. ìyàwó mi bí ti bá wo iṣẹ́ gbádùn. ẹ wo mọ́níjà ẹ má wulẹ̀ dìbò fún wa ìyàwó yín sinmi ẹ rò pé gbogbo ẹ̀ la mọ̀ ni ara ìyàwó yín sinmi ló ti kó. receptionist ni na receptionist. ṣé sinmi sí ìyàwó yín ara sinmi ló ti lu magun ẹ wo wàhálà ti dé báyìí ẹ mọ̀jà dín náà nǹkan kan mọ́ o. ṣé kìí ṣe àdánwò ńlá lélẹ̀ ìbá ìbò náà. ẹ wo òkú rẹ̀ ń bẹ létí sinmi púùlù. ń bẹ létí omi o. ẹnì sọ bẹ́ẹ̀ ẹnì sọ bẹ́ẹ̀. ẹ̀yin náà wà wọ́n yẹn bá ṣiṣẹ́ ẹni sọ jàre ẹ mọ̀ àwọn wèrè ṣiṣẹ́ ẹni sọ
àpá ọmọ pọ́jú ogun láyé bẹ́ẹ̀ orí àpá ọmọ pọ́jú ogun láyé o àpá ọmọ pọ́jú ogun láyé látàárọ̀ kò dá báyìí kò dá ìyálélé yìí o àmọ́ bẹ́ẹ̀ orí olúwarí o. ṣèbí wọ́n mọ̀ tún lọ́wọ́ wọn. ibẹ̀ tí wọ́n kọ́ tí wọ́n fà Mr. Wọlé manager ni customer dáadáa. manager. ẹ ṣílẹ̀kùn. Kò dá ìkàlẹ̀ ń ṣe yìí látàárọ̀. Ẹ sílẹ̀kùn security ló ń bá yín sọ̀rọ̀ o. náà ni mò ń ṣiṣẹ́. ẹ sì dàrí. Mr. Wọlé. bọ̀dá wọlé afẹ́ wọlé ẹ dákun. ó mà ṣe o ẹ sì wá lọ ẹ wá dé mọ́ kò dá o. Something is wrong. gbàgbọ́ òṣèlè yìí ń lọ́gbọ́n ní tọ́lọ́ ti mọ̀ pé nǹkan ṣe kejì òun kóhun sílẹ̀kùn. Mr. Wọlé okay ẹ ṣílẹ̀kùn ìrọ̀ manager gangan ló wà mí báyìí. òun náà ni mò ń ṣí manager òun ni mò ń ṣí látàárọ̀ ẹ wá lọ ẹ wá dé. ọmọ ló ń daṣẹ́ ó ti mọ̀ pé kejì òun ti nǹkan ti ṣe kò lè lọ ẹ má jẹ́lé yọ lọ. mo ti lọ sí ọ́fíìsì mi kó lọ mú spare key wa. Mr. Wọlé. manager nǹkan tí mi bá sọ̀rọ̀ sí mi pé ẹ já máa lọ sí police station ẹ lọ rí ọlọ́wọ́jà ká dáhùn lọ ní àmà lọ sí police station but a máa kọ́kọ́ yanjú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé náà something is wrong inside. Mr. Wọlé jáde sí ìbàdàn security bá yín sọ̀rọ̀. security kí ló dé tẹ̀ kí n pè mí síṣẹ́ mọ́ nítorí mi mọ rí pé kò dá o. I will call the policeman. You should call. I will call the policeman. Open this door. Come on, open this thing. Sick ni ẹ fẹ́ kí. Sick ni tó ọmọ adé àwọn ọmọ ayé àwọn ọdún. Indonesia baboons. Ibi ò kí ń gbẹ̀ta ẹ̀ta ń ta gbà ẹ ti pẹ́ dé ẹ pẹ́. Ẹ sì wá lọ. Èmi kọ́ èmi àti. Olùpẹ̀kọ́tọ̀ mú kí èmi àti. Tó yẹ kẹ́ ti dé ti pẹ́. Olùpẹ̀kọ́tọ̀ mú kí. Ṣé bí bẹ́ẹ̀ wá lè yàn máa dé ni? Ṣé ẹ̀kọ́ wá? Iṣẹ́ yìí ti pọ̀ sí i. Kọ́lọ́ sànú wa ní ṣe wá pọ̀ owó wá sí kéré. Ẹ máa fa bẹ̀bẹ̀ fẹ́. About so. What are you waiting for? Follow him! Follow him! Follow him! This way! Olu! Ẹ kú jókòó máa o. Yes. Ṣọ́n bá yín ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni. Ẹ pẹ̀lẹ́. Ẹ jọ mọ́ mi tó níbí ni mo béèrè. Ṣé kò sí? Kò sí nǹkan kan mà. Èmi náà ni mo jókòó yìí. Scissors ni mo need. Scissors? Yeah. Eléyìí tá a fi ń ṣerun ló wà. No, ìyẹn náà dáa. Ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ní pé Ṣeun lórúkọ mi tẹ́lẹ̀ ọmọ yẹlé lùbọ́. Ìgbà tó wáyá wá graduate mi, mo di akọ̀wé. Wọ́n máa ń pè mí ní fadá náà o. Àmọ́ nígbà tó máa fún mi lóye báyìí tí mo jọba, mo kàn di chairman bólà ni. Ẹ kúṣẹ́. Àjọkẹ́. Máa. Kí ni ẹ ti ń dọ́gbọ̀n? Ẹ ṣe àdúpẹ́. Yes ma. Ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ ma. Ibi ìbá ṣe wá gbẹ báyìí. Ẹ ṣe gan ma. Àdó. Àjọkẹ́. Tí yóò bá ṣọ́ra, ìyá máa gé mi mọ́ ọjà. Kí ni? Ọ̀nkú. Ọ̀nkú. Àǹtí. Ọ̀nkú. Ẹ jẹ́ kí n parí iṣẹ́ mi. Yé wọn. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ rọra o, ẹ kúṣẹ́ o. Ẹ ṣe mà. Mo ti lo tán mà.
ó dà sí. Ma ẹ jọ mo ní ìdí abẹ̀bẹ̀ ni mà. Ẹ orí mi ń gbóná mo fẹ́ fi fẹ́ orí mi. ọ̀rọ̀ yín ti yé wa ẹ ní sùúrù wọ́n mú bọ̀ ṣẹ́gbọ́. Ẹ jọ o. Mọ́mì nǹkan tó kò tí ń ṣẹlẹ̀ ò tí ẹ̀ yá àwọn èèyàn kò sí wàhálà ṣá adẹ̀sí máa ríra ẹ bá mi káwọn ọmọ máa o God will surely bless you ma. ẹ ǹlẹ́ mà ẹ pẹ̀lẹ́ èdè làbá yeah okay no problem. mo fẹ́ dàbí ẹni pé mo ṣì pẹ́ abẹ́bẹ́ wá tù mí lára. ọ̀gá àwọn ọmọ nàìjíríà kọ́lọ̀ ń jẹ́ kán mọ̀ yìí wọ́n mọ̀ iye buhari àsìkò sẹ́ǹjì làwà yìí ṣé àwa sẹ́ǹjì lóòótọ́ èèyàn gbé epo láti 85 naira ó gbé lọ sí 140 ṣé sẹ́ǹjì náà kọ́nù ó ti sẹ́ǹjì nàìjíríà báyìí nísìn ó ṣàdéhùn ó sì múṣẹ nǹkan ẹyọkan tí kò kàn sí ni pé kémi jí láàárọ̀ ọjọ́ kejì kí n sì bá ojú mi kó ti mọ́ bíi drawing book kí n má bàa là ń bẹ̀ mọ́ bí ìwé 2A èmi ò sọ pé. ìgbà yẹn ni wọn fi sẹ́ǹjì wà tá ni. èmi ni. ẹ wọ ọlọ́ọ̀ni ń jẹ́ mi ni àwọn ẹgbẹ́ yín wọ́n máa ń tẹ ọ̀nù kan tó di wọ́n gbé mọ́tò wọlé ni èwo ni ọ̀nù ọlọ́wọ́ kí ni. wèrè sọ́ọ̀sọ́pọ̀ ọ̀dọ́hùn mi mọ̀. gẹ́gẹ́ rí ọ̀dà ọ̀sẹ̀ rí mi ní àyè. ẹ má bínú ìmọ̀pẹ́ yìí ni ẹ pẹ̀lẹ́ sà. àwọn àlejò mi ń gbọ́. kí ló dé tán ti ilẹ̀kùn. kò sí nǹkan tí wọ́n ń ṣe. ẹ̀yin máa wọlé pé mo ti géètì. sẹ́rí ọlọ́run ló mú yín wá o bóyá ifá wọ̀ rẹ fà èmi ò sáàmọ̀ nǹkan tó gbé yín débi báyìí. àwọn tẹ́ fi sí bíbáyìí olú àti wọlé akànjí láàárọ̀ ibáyìí olú ó wà give up ó kú ni bíi tọ́kí. kí ló pa. ẹ wo olú mọ́gùn kú ni o. mọ́gùn bíi bò ó àwọn ìyàwó lé ń bẹ́ ń àyín ni. ìyàwó ta ni ṣé àwọn táyì sẹ́lò tẹ̀ oríṣiríṣi èèyàn kan náà gbé wá sẹ́rí sáìsì ya rainbow sáìsì ya wẹ̀rú sáìsì ya níwẹ̀ wọ́n ti gbé sáìsì olórí èmèrè wá rí ṣé kí wọ́n ní káwá ṣe sí kí ló kàn wá pẹ̀lú yìí àwọn kan mọ̀ gbọ́ ní kí n tó ni Tọ́pẹ́ Àlàbí yes ibi báyìí la wà bàbá sì lọlẹ̀ àtún sí géètì fún wọn kí wọ́n ló kàn mí pẹ̀lú ìyàwó ilé ṣé wá rí ìgbà tá a tún sílẹ̀kùn a rí pé wọlé ti ya wèrè ó ti ya wèrè ẹ wà á ti wá yín o àti wá yín ká àti dórí gọ́ọ̀gù gan àti lọ sí www.babonisaki.com olóhùn mẹ́rin tó ń jẹ́ bẹ̀. gọ́ọ̀gù ó dìjà àrùn tí mo ti débẹ̀ ń gbẹ̀yìn. bóyá nǹkan tí ò jẹ́ wọn pé wá pẹ́ ti lọ́nu. dọ́nà kí ló mú ya wèrè àti ìtọ́kú. ẹ wo kankan wá mọ́níjà ti lọ Àbújá ó fẹ́ tó dé tán máa kọ́ ọlọ́pàá dé kẹ́ ẹ jòkó wọn ní kí mo ilẹ̀ mo sì ti mú yín. Àbújá. sẹ́rẹ́ owó mọ́tò ẹ̀yẹ́ mọ́ owó mọ́tò ọ̀fẹ́ ni mọ́tò lọ sí Àbújá gocom kẹ́ lọ sẹ́wọ̀n nǹkan tó kàn dùn mí ni sàkíyàwó yín tó fi ń pọmọ tẹ́ mú kò lé àmọ́ yóò mọ lókun fa mi yóò mọ fi pọn mi kẹ́ tó dé bẹ́ẹ̀ bá sì di ẹ̀sùn sọ́hùn. dóná wèrè ẹ̀rọ lọ́gì ọ̀ní kan lù mọ́gùn ìkejì ya wèrè. ó ya wèrè. dájúdájú ẹ rí nǹkan mọ́ hòtẹ́ẹ̀lì yìí ni. ẹ̀yin lẹ́mọ̀ kan tán ẹ bẹ́ dídà. lówó tẹ sùúrù. sùúrù kọ alábàání ẹ bẹ́ dí. ó rẹ o bàbá rẹ o. ọwọ́ ti tẹ̀. ọwọ́ tẹ̀ wọ́n. ó kú sẹ́ ó ti dá. ẹ wá gbé wèrè sínú hòtẹ́ẹ̀lì. ṣé n tẹ́ ẹ ṣe ìdá ẹ wo hòtẹ́ẹ̀lì wa sùnsùnsùn ẹ sì wá gbé wèrè pamọ́ síbẹ̀ láti jọ́ yìí àmọ́ pé ẹ gbé wèrè sínú hòtẹ́ẹ̀lì sọ́dà. ṣé ọwọ́ wèrè dé àyín ni àbí tá a mọ nǹkan òsì tẹ́ rì mọ́ ọ̀dọ̀ yín ní àyín téèyàn ń kú tí ń ya wèrè. ẹ ṣé bẹ́ẹ̀ èèyàn bá wọ wèrè pẹ̀lú gbogbo ntẹ́ tó mọ́ra yìí ṣé kò èèyàn lè wọ wèrè torí ẹ̀ ǹgbà tẹ́ ń bọ̀ títí èèyàn mélòó lẹ pàdé tó múra báyìí kò tiẹ̀ sí wàhálà ẹ ti dá ọ̀ràn tẹ́ ẹ mọ̀ pápára yín ká báyìí ẹ lè lọ níbí lónìí tẹ́ ẹ bá kú omi ọlọ́pàá ló gbé yín. ṣé police station ni ẹni manager lọ. ẹ jẹ́ kí manager ní látàbí dáta lọ́kọ̀ oríṣiríṣi lásán ni ó tẹ̀lé wọn débi. ọlọ́pàá. wọ́n ní àwọn ọlọ́pàá ni ó tẹ̀lé wọn débi. báwọn yun bá múyàn àtìmọ́lé nù. ẹ̀wọ̀n ni tẹ́mọ̀ yọjú lẹ́nu géètì bíbà tí ẹ ti dé sùúrì. ẹ̀wọ̀n àwọn ọ̀bọ ẹ̀sùn gan wọn bẹ́tà ẹ̀ mọ̀ yọjú báyìí ni àwọn sì máa ro jẹjẹ yẹn onírìn kankan jẹ ẹ jí gbogbo sàkí ní òdògùn kẹ tó dé. bàbá tí wọn bá sọ pé èèyàn ń fi mú dánrin inú ẹ̀wọ̀n ni ẹ mọ̀ kí àwọn ará ilé yín bẹ́ẹ̀ ẹ máa ṣe imú yẹn máa lọ irin bẹ́ẹ̀ ẹ fi mú dánrin nù ẹ fi mú dánrin bẹ́ẹ̀ bá dé wọn. wọn ní wọjú orí mi. ọlọ́pàá tó máa gbé ẹ jòkó báyìí. ẹ wo gbogbo ń tó ṣẹlẹ̀ ni wọ́n yanjú ẹ jẹ́ rẹ mú àpò fáà mi. irọ́ àpò fákọ̀ àpò dọ̀họ́ ni ẹ lè kó omi ibi tí mo wà yìí èmi ní sáwà níbi bẹ́ẹ̀ bá kó omi kí n kú. gbogbo tẹ́ bá fẹ́ mú ẹ máa mú. mo tiẹ̀ ti mọ̀ ná ọ̀rọ̀ yín gba sùúrù
bẹ́yìn ò bá ṣe sùúrù sórí ọ̀rọ̀ yín olú ẹ̀ ó kà ń kó lọ́dọ̀ yín ẹ̀yin dà. yàrá abo ni ẹ kú sí ṣé tòkè ni àbí èwo ń bẹ. yàrá apá ahé ni. ipa ahé kọjá rẹ ṣebí yàrá tí ẹ ń kóra àwọn sí tẹ́lẹ̀ náà. kí ni máa ṣe fẹ́ dákú kó sí lọ jáde ọmọ ọtí ẹ máa. ìfẹ́ bó ti bọ́. apá ahé báwo. apá ahé ló ń tọ́ lọ́dọ̀. mọ lápá àbí ṣébẹ́ mi ni mò ń bọ́ tí fún wọn. ẹ mọ̀ gbà mí kì í ṣe mi mo wà mí báyìí ni. ẹ wọ́n la wèrè mi ní wíńdò. ṣé ó ní. sáfihàn lẹ èmi wo bàbá ọmọ ibi tó wà. bàbá ọlọ́jà wọ́n mọ̀ ti lọ. ẹ lọ bàbá alájà yìí sọ fún wa nù báyà ní kọ́ má lọ. olùwẹ̀ kọ́lùwẹ̀ ní ránkì báyìí ní ìsìn kan fokùn kún okùn olúwẹ̀ bàbá ti lọ ní ìsìn. ABEBE ó fẹ́ dàbí ẹni pé mo ṣì pẹ́ ABEBE wá tù mí lára Abẹnibẹ̀rí olú babaláwo ni àtẹ́lẹsẹ̀ abẹ́ẹ̀náwó babaláwo ni jíjì pápọ̀ pọ̀ràn tí ń bẹ níbẹ̀ bẹ̀rẹ̀ ìdí bóoru bá mú ABEBE níṣó nípẹ̀ẹ́rẹ́ ẹ̀yin tó láyé mo fa ABEBE yín o. mójú sókè nígbà gbógún ó fìbí pẹlẹbẹ lélẹ̀ mójú sókè nígbà igba ó fìbí pẹlẹbẹ lélẹ̀ alágídí l'ABEBE kéé gbọ́ràn ABEBE tọmọdé tàgbà ló sì mọ wúlò rẹ̀ ABEBE o. talẹ́lẹ́ rí mi rí wọlé àṣé wọlé ó ti mí bá ìjọba ṣiṣẹ́ lìgbọ́n wọlé àti rí wọlé ibùlẹ̀ ti rí ojú mi méjìlá lè fi rí wọlé o ó mi bá ìjọba ṣiṣẹ́ ẹjọ́ mo ń bọ̀ ẹjẹ́ ń pè ikú ló mi ṣe ìkan ló máa jẹ sórí ibi tí ní ti rí wọlé wẹ̀yì ó dúró wẹ̀yì kámi ṣe ọwọ́ ìṣọ̀tún kámi ṣe ọwọ́ ìṣọ̀tún èrú wa pélé lórí bàtàmù kámi wò lìgbọ́n ń tọrọ sọmọ́ni wọlé rè mo ní kí àwa kéyìn kó rí rẹ kálí ẹ̀tẹ̀ tí rí wọlé ẹ̀rọ fún wa lìgbọ́n ẹjẹ́ ń pè nọ́ọ̀bẹ̀ ò lọ. nọ́ọ̀bẹ̀ ò lọ wí èrò pọ̀ lórí ẹ omi ń gbọ́ ọ̀rẹ́ yìí kámi gbọ́ ọ̀rẹ́ yìí ẹ mà wọ́n ní mi ṣe iṣẹ́ ìjọba. ẹ kú ẹ mọ́. àwọn ìyá wo rí lóde wọn náà wọn rí wọlé. ta ni jẹ́ wọlé. mú mi wọlé boyfriend mi tí dáàdi ẹ wá níjọ́ yẹn. a sọ̀rọ̀ nísìnyí ń tẹ́wọ́ pé ń tẹ́wọ́ pé. òòrí náà lọ tẹnu mọ́ ìwọ nísìn ìyá tiẹ̀ rí ọ bàbá rẹ̀ rí ọ èmi ò rọ́mọ tèmi gbóngbólé tèmi wà nísìn n ò kúkú mọ obìnrin kankan mọ́ n ò sì mẹ́ni kankan mọ́ tí ń rìn lọ́kùnrin ìwọ yìí náà mọ̀ mọ̀ ẹ̀yin méjì lẹ́mọ̀ ṣe rúṣúrúṣú ń gbọ́ sẹ́gbà kan ẹlẹ́ǹfẹ́ra yín ṣé bí wọn bá ń fẹ́rẹ̀ èèyàn ṣé wọ́n máa ń mú sọnù ni. dáàdi ẹ wò èmi ò rí wọlé o gbogbo nọ́mbà ni mo ti pè kó lọ ifá àtúgbọ ọ̀dọ̀ ọ̀rẹ́ tí mo mọ̀ ni mo ti dé mi ò rí wọn náà ò rí. ọ̀n wa ọ̀rí ọ̀n wọ́ ọmọ tèmi ọ̀rí ṣé bí níbi ẹ bá dé tv di pé èèyàn ò ríra ẹni mọ́ àbẹ̀wò ni ń orí tó tẹnu mọ́ ẹ bọ́ ọmọ mi fún mi. mo rí. òòrí náà ló ti tẹnu mọ́ látẹ̀kan ó rí o. ẹ wo gbogbo fóònù ẹ mo ti pè ìmúdògbò àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ ni mo ti lọ bá mi ò rí. bó ó rí bàbá ẹ lẹ́ o. kí ló dé kí ló fariwo. dáàdi wọlé ni. bàbá. ẹ lẹ́ kí ló dé ìyàwó jẹkàjẹgbá ni ebe ẹlẹ́nfẹ́ra yín lẹ wí bó ni ó ṣe ẹ dákun bó ni tiyín ti jẹ́ pẹ̀lú rẹ o. èmi nìyẹn. ẹ̀yin ìyá rẹ̀ ó tiẹ̀ da ọ̀dà ń gbà náà ọmọ mi tí wọ́n náà ń fẹ́ra wọn ni o wọlé ló bá sì ṣe ń wò mẹ́ni kankan mọ́ òun yìí nìkan ṣoṣo mọ́ màmá ó bá ṣe ní ṣe àárí ẹ̀ẹ́dọ́ máa tẹ̀léra yín kí ni wọ́n sì sọ fún mi ńgbà kan ọlọ́mọdé yàn bí mo dágbọ́n ànùmọ́dàrò wọ́n sọ fún mi o wọ́n ní máa sọ́rin rẹ̀ kó má bàa sórí ibú o èmi ò mọ̀ bí lọ́dọ̀ eléyìí ó ti wá sórí tó ṣe yìí níṣẹ́ ọmọ mi lọ àárọ̀ mọ́mọ́ o ní wàá ń béèrè lọ́wọ́ rẹ̀ níṣẹ́ ní tòun orí. bàbá ẹ má bínú òun náà ti wà ó pe gbogbo agbo ẹ̀ kó lọ òun náà tún lọ sí gbogbo ibi tọ́jọ́ máa ń rìn lóhùn òrí á ti wà. àbájọ ṣé bó ti yẹ orí rẹ̀ ó ti ẹ̀ dáa ẹ wọ ọmọ mi fún mi o bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ wọ ọmọ mi fún mi o. bàbá ẹ gbọ́ ni a pe agbo ẹ̀ kò gbé ọmọ mi tún wà lọ lóhùn òrí. ẹ wọ ọmọ mi fún mi o ẹ wọ ọmọ mi àmọ́sá kò lè jáàgùn ẹ ṣé pé lè jáàgùn
mo ní ta ṣe báyìí nísì ṣé pé yóò jágùn ẹjẹ àjọkọ kò lè jágùn o. ẹ wọ fi wọlé ẹ lọ wọ ọmọ yìí jàre ẹ lọ wọ ọmọ yìí kí ló dé ṣàgbé pamọ́ ni. ó tiẹ̀ ti da ẹ ti múra mi lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ pé ẹ ti múra mi lẹ̀ ẹ wà ní pé kò lè jágùn gbogbo bí òwú ká lè mú lọ ẹ mọ̀ bọ́wọ́ lọ ẹbí wọ́n sì ṣe mẹ́wàá fún ọ orí rẹ ni ó ti bẹ̀rẹ̀ o ní tí wọ́n ṣe orí tiẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ ọ sì gbà. ẹ lè ṣe wọn kọ fún ewé ọmọ yìí nǹkan tó wà wù ní kẹṣe. wọ́n sì ṣe mẹ́wàá kódà mo lè bẹ̀rẹ̀ láti yín lọ mo lè bẹ̀rẹ̀ láti n ò tiẹ̀ wá ní bẹ̀rẹ̀ láti yín mo wá bẹ̀rẹ̀ ọ wá rí bọ́ bá dijú lásán báyìí n ò ní sọ tí n ò tiẹ̀ ṣe fún ọ. pẹ́ bá rí ẹ ṣe sí ìwọ̀n bá rí ẹ ń tá bá rí ẹ ṣe sí àgbọ́mọpamọ́ àgbọ́mọpamọ́. torí mo ní pé bàtà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹsẹ̀ báyìí kí n lọ dé wá tí mo ti ẹ mọ̀ wọ́n ti sọ̀rọ̀ èwo ló gbé pamọ́ ni ṣé o mọ ibi tó wà àbí wọ́n fúnra rẹ̀ fojú ẹ̀ rí gbogbo kọjá ilẹ̀ jàre o gbé máa gbé. kí wàá ní tiẹ̀ pẹ̀lú wọlé tí bàbá ẹ̀ wá kí ló kọ́ ẹ̀ ń bẹ̀ wọ́n ọmọ ẹ̀ mò ń sọ fún ẹ mo sọ fẹ́ tó kí ló kàn ìyá aláwòrí ẹ ṣe jàre ẹ máa wà lẹ. ìyá wa ẹ má sọ̀rọ̀ ọ̀wọ́ ẹ̀ yìí wọlé lè jẹ́ pọ́kọ ẹ là ìgbà lèmi sọ̀rí ó yà mí lérú lè bá ní àṣà tẹ̀tí rí wọlé ẹ̀rọ fún mi lè gbọ́ lè wá rí kí àwa ṣàlàyé fún ló bá lè yí orí èmi rí wọlé mi bàjọba ṣiṣẹ́ o. mo ti gbọ́ ẹ ṣeun ẹ máa wá lọ. ìyá wa lọ́jọ́ rírí jẹ̀lì gbọ́ òun ẹ̀ tí wọlé là lọ́jọ́ rírí mu òun ẹ̀ tí wọlé ṣọ́ọ́rọ́ṣọ́ lè bá ní kí àwa sọ fún un. ẹ wo ìyá wa ṣaríkà tí mi gbọ́jú gbẹ́rẹ́ yìí kì í sọ̀rọ̀ líwà nílẹ̀ yìí lè gbọ́n wo tẹ́bá rí wa lẹ́lẹ́mí rí ó ti yí àwọ̀ èrè pọ́nbélé gbogbo aṣọ ló ti fàyà èrò pẹ́lẹ́ lórí kámíṣọ́ sọ̀kọ̀ lọ́tún kámíṣọ́ sọ̀kọ̀ lórí èrò pẹ́lẹ́ lórí bàtà mú níbà nígbà wá sọ fún ẹ mi mọ ká ló mẹ kó jẹ mi tẹ mọ kó jẹ ẹ wò yàrá bá ṣe ìtẹ̀sí yẹn náà tó ẹ mú ká la mú so wọlé ọ̀dà àlìgbòrò èrò pẹ́lẹ́ lórí ìyá wa o ẹ má jẹ́ ká máa sọ yín lérú ká ní ọkọ ọmọ yín ti yàwó. ẹ ṣe ẹ máa lọ kí ti yín ká máa wò ní. ẹ ti ní tí mo ṣe ìyàwó fún wọn àbúrò tó ti ṣe ìyàwó fún ẹ bá pàdé tó ọ. báwo orí ẹ bàjẹ́ ni wo tí bá tún rí ẹ pẹ̀lú wọlé orí burúkú kan mo lè bọ́ ṣépè fọ́tẹ̀ ẹ̀ tí bá rí ẹ pẹ̀lú wọlé orí burúkú kan ohun tí mo máa fi ojú ẹ rí o ò ní láìkẹ́ rárá ṣé èyí tí àbẹ̀wò apá ọlọ́run tẹ̀ mú ẹ wọ́n ló ti ya wèrè ṣó tán ṣé wèrè ló fẹ́ lọ fẹ́ lọ́kọ wèrè ló fẹ́ fẹ́. bó bá yẹ wà kó yẹ kí wọ́n. olórí ibú wà láyé o ẹni tí ó bá sórí ibú yóò sórí ibú délẹ̀ náà ni níwọ̀ tó wá díjẹ́jẹ́ ara rẹ tó wá gbádùn tó ń gbádùn ayé rẹ alọ́nà okùnfà pàrọ̀ agilẹ́ntì lọ kó sí. ṣé kí n má tún ṣe pressure mọ́ ó kò sùn kan tí màá kó ní hòtẹ́ẹ̀lì mi tó láǹfààní àti ṣe pressure kò fúnra mi mọ́ ẹ gbà mí àbírú kí nílé báyìí lè sè ṣé kí n má rìn ní owó ìwọ̀n ni kí. olórí ibú mọ́níjà yìí mo sì fẹ́ padà nù ọlọ́run mo ti lóko èèyàn lọ́rùn ọkùnrin tí máa ń ṣe dáadáa sí mi ìwọ ní ìṣèyàn bẹ́ẹ̀ gbàgbó kan wá ìwọ ní ìṣèyàn bẹ́ẹ̀ yóò fún mi ń gò méjì ìjọ owó ìjọ gbogbo ẹ̀ mo lọ pẹ́ ní ẹlẹ́ni dànù ọlọ́run irú kí lè lè bá ẹ̀ nísìn òun náà sì kọ́ la fẹ́ pa wèrè tá a fẹ́ pa gangan kó tiẹ̀ mọ́ kú dànù tó fẹ́ yọ mí bí iṣẹ́ mo fẹ́ yọ láyé ṣé àbí lọ jẹ́wọ́ ni àbúrò kí ni mo wá rí sáyé gbọ́dọ̀ bá mi gbọ́ kí ni àbí lọ àbí lọ jẹ́wọ́ ni jẹ́wọ́ kankan bá tiẹ̀ lọ náà ni. lábẹ́bẹ́ kéé gbọ́ràn abẹ́bẹ́ tọmọdé tàgbà ló sì mọ wúlò rẹ̀.
fa bẹ̀bẹ̀ o mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o mo fa bẹ̀bẹ̀ kótán lájà lámì mo fa bẹ̀bẹ̀ báyé o. ajé mo fa bẹ̀bẹ̀ bẹ̀ ọmọ bọ̀ lọ́dọ̀ mi ọlá mo fa bẹ̀bẹ̀ bẹ̀ ọmọ bọ̀ lọ́dọ̀ mi ire mo fa àǹtí kí ló dé. ọmọkùnrin tó ń ṣe wèrè yẹn ni. wèrè sẹ́yìn mọ wèrè dín ni. mo mọ̀. ẹ mọ wèrè. mo mọ̀ Wọlé lórúkọ ẹ. bọ́lá ti mọ̀ ṣé mọ rí ni bọ́lá ti mọ̀. ẹ wo ẹjọ́ tó lọ lọ́hùn ẹ bá àwọn èèyàn tó lè bá mi mú ẹjọ́ ẹ kọ́ bá mi mú. àwọn èèyàn tó lè bá yín mú wèrè ṣàròpẹ́ nìkan ló lè mú wèrè ni. Abẹ́ni bẹ̀rẹ̀ olú bàbá aláwo ni àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀nàwó bàbá aláwo ni kíjì pápọ̀kọ̀rọ̀ tí ń bẹ níbẹ̀ bẹ̀rẹ̀ ìdí bòrú bá mú abẹ̀bẹ̀ ní sórí pẹ̀rẹ̀ ẹ̀yin tó láyé mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o àní ẹjẹ́ kó tún bá mo fa bẹ̀bẹ̀. ṣé mọ́tò ò gbà. mọ́tò ò gbà. sọ́sibítù ló wà. Wọlé òsì lọ́sibítù ẹ̀ ṣáà máa bọ̀. ọlọ́pàá ń kọ́ sí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ dájú ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ẹ bá ṣe lónìí ọ̀rọ̀ tán ní lánàá o kò yọ. ẹ jẹ́ mọ́rọ̀ mi jáde sẹ́yìn ọmọ kíkọ́ adìyẹ wù mí òkè ní ẹ̀wò ni. kò lè yé wọlé ajé ilé o obìnrin bá rò ó kà wọlé. mo fa bẹ̀bẹ̀ kótán lájà lámì mo fa bẹ̀bẹ̀ báyé o. ajé mo fa bẹ̀bẹ̀ bẹ̀ ọmọ bọ̀ lọ́dọ̀ mi ọlá mo fa bẹ̀bẹ̀ bẹ̀ ọmọ bọ̀ lọ́dọ̀ mi ire mo fa bẹ̀bẹ̀ bẹ̀ ọmọ bọ̀ lọ́dọ̀ mi ọmọ máa bọ̀ lọ́dọ̀ mi o mo fa bẹ̀bẹ̀ bẹ̀ ọ́ o àkóńkó tán ohun ọ̀rọ̀ nífẹ̀ẹ́ mo fa bẹ̀bẹ̀ bẹ̀ yín o Abẹ́ni bẹ̀rí olú bàbá aláwo ni Abẹ́ni bẹ̀rí olú bàbá aláwo ni àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀nàwó bàbá aláwo ni kíjì pápọ̀kọ̀rọ̀ tí ń bẹ níbẹ̀ bẹ̀rẹ̀ ìdí bòrú bá mú abẹ̀bẹ̀ ní sórí pẹ̀rẹ̀.